ọmọ Yorùbá ó ti dójú ẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo fẹ́ fi fídíò kan wọ̀nyí níbi tí ìkọ́nú àwọn ọmọ ẹ̀yìn Gani Adams tí wọ́n ti ní táwọn ò bá pa ṣe Sunday Igboho àwọn ò ní dẹ́yìn lẹ́yìn wọn. Ṣe bá sọ fún yín, a ní àwọn kan ló gbéṣẹ́ fún Gani Adams. A sọ fún yín, torí tí ò bá rí bẹ́ẹ̀, kí la gbé, kí la jù. Ṣe Sunday Igboho tí gbogbo ẹ̀yin ọmọ OPC dẹ́ nítorí ẹ̀ jáde, mi ò gbọ́ tí sọ̀rọ̀ kankan tí ó ṣe kínní. Video evidence wà o níbi tí bọ̀bọ́ yẹn pera ẹ̀ lọ́mọ ọlá, ṣùgbọ́n a ti gẹ́ẹ̀tì full details ẹ̀. Orúkọ ẹ̀ gangan òun ni Lawal Usman Ọláyínká Ọmọọlá, fún nèmú ẹ̀ nìyẹn, fún nèmú arákùnrin yẹn nìyẹn. Ó rìlíìsì fídíò kan lánàá yìí, ó ní àwọn bá ṣe Sunday Igboho fi ẹnu ṣe tẹ́lẹ̀ ni. Ó ní òun fún ṣe Sunday Igboho ní last warning pé ẹ̀yìn òkú là ń jàkàrà, báwọn máa gbé fún ṣe Sunday Igboho lódìdí. Kí la gbé, kí la jù. In the first place, ẹ kọ́kọ́ wo orúkọ yẹn, Lawal Usman. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀, wọ́n nẹ́gbẹ́ OPC ti Gani Adams, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kún bẹ́ẹ̀ bí ọmọ Gbòòrò, bí ọmọ Fúlàní, apá kan Yorùbá, apá kan Tápà, apá kan Yorùbá, apá kan Fúlàní, lóríṣiríṣi. Náà ẹ̀kọ́ ti ń fojú mú wọn, ẹ̀kọ́ ó ti ń fojú mú wọn. Mo wá fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin abiyamọ ayé kẹ́ pín fídíò yìí síta. Mo wá fẹ́ kẹ́ fi opinion yín sí comment section. Mo máa play fídíò yẹn sí o, 5-minute video ní fídíò yẹn. Ẹ̀yin náà ẹ wò ó, kí la gbé, kí la jù. Ṣọ́mọ Yorùbá làwọn ará bí ìṣá. Torí kò yé mi, kọ́mọ Yorùbá máa sọ pé tí ọmọ Yorùbá ẹgbẹ́ òun ò bá jáwá jásẹ̀, tí ó bá ṣe kinní kan á ṣe kinní kan. Ṣẹ́gbẹ́ tẹ̀ ń ṣe rèé, ṣẹ́gbẹ́ tẹ̀ ń pè ní ẹgbẹ́ ìjàgbara rèé. Ṣé ẹgbẹ́ tẹ̀ ń pè ní ẹgbẹ́ ìjàgbara rèé? Àwọn Fúlàní wà nínú igbó, ẹ̀rí kọ̀ọ̀kan ṣe fún wọn. Àná aláàná yìí, àwọn Fúlàní sì wọ̀ Ìjẹ̀bú Òde ní Ìwọ̀gbà tí wọ́n yìnbọn fún èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní pọ́tìrì níbi tí wọ́n ti ń ṣiṣẹ́. Ìjẹ̀bú Òde lẹ́lẹ́ bíbà yìí, wọ́n sì wọ Ẹ̀pẹ́, wọ́n wọ Ẹ̀pẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. Lẹ́kọ̀ọ́ bí tẹ wáyé, wọ́n wọ Ẹ̀pẹ́. Ẹ ò rí kankan ṣe sílẹ̀ Yorùbá bí kò ń ṣe pé ẹ bá tún ti ráwọn tó fẹ́ ṣe kẹ máa ṣẹ́ wọn légungun ẹ̀yìn. This is an evidence wípé ẹ ní mission nílẹ̀ Yorùbá. Mission yín nílẹ̀ Yorùbá ní pé láti jẹ́ kọ́mọ Yorùbá remain sóko ẹrú. Àwa dẹ̀ fi ń dá yín lójú, bẹ́yìn bá ṣe rò pé fẹ́ jẹ́ ká pẹ́ lóko ẹrú, àwa náà wá fi ń dá yín lójú wípé Yorùbá máa bọ́ lóko ẹrú. A fi ń dá yín lójú pé Yorùbá máa gbòmìnira. A fi ń dá yín lójú wípé gbogbo ọwọ́kọ́wọ́ tẹ ẹ bá gbé ẹ fi ṣera yín. Sunday ò ṣe é pa, Sunday ò ṣe, Igboho ò ṣe é pa. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tabaré ni ká ní aré ni. Àwa mọ̀ pé ẹ̀rù ló ń bá Gani Adams, àwa mọ̀ pé ẹ̀rù ló ń bà á. Torí tí ó bá ṣe pé ẹ̀rù Igboho ń bà á, anyway kò tiẹ̀ jẹ́ kó jọ èèyàn wa lójú. Ẹ ti gbọ́ nǹkan tí Sẹ́ríkì Igboho sọ. Ó ní tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ó sì jà. Tí n bá gbórúkọ Sunday Igboho òtútù á máa mú mi. Nígbà tẹ̀lé tó dára ká sọ yẹn, kí wá ní ká sọ fún ọmọ ìyá ẹ̀. So ẹ̀rù ló ń bà á, tó ìtẹ́wò bá bà á. Sunday Igboho bá ń ṣe competition, wọn ò bá yín jà sí ìyàwó, wọn ò bá yín jà sí kankan, wọn ò bá yín jà sí anything. As a matter of fact, Sunday Igboho gan mọ̀ bí ọgbọ̀n yìí parasite yìí exist. Ẹ mọ̀ pé 2024 la wà, gbogbo rọ́bìṣì tẹ́ ṣe nílẹ̀ Yorùbá, ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ Yorùbá bá yín wú síta. Tẹ́ bá ní ti bàbá wa náà ẹ gbé síta. Nǹkan kan làwa fi ń dá yín lójú o. Nǹkan táwa fi ń dá yín lójú ni wípé
nǹkan kan ò gbọ́dọ̀ ṣe anybody nínú àwọn èèyàn wa. We want you guys to, and because tí kọ́kọ́ bá ṣe anybody nínú àwọn èèyàn wa, a máa hold you responsible. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé òfin wà nílùú, bó ṣe bó òfin lẹ fi ń parọ́ àbí bẹ́ẹ̀ kọ́ òfin kọ́sàn òfin yẹn làwa máa wá lò pẹ̀lú yín. Àwa ò kí ń pààyàn, ẹgbẹ́ tiwa ó ṣe ẹgbẹ́ apààyàn, ẹgbẹ́ tiwa ò kí ń pa ènìyàn, ẹgbẹ́ tiwa máa ń gba ènìyàn lání. Kò dẹ̀ sọ ẹgbẹ́ tiwa tó lọ́kàn àti pààyàn torí pọ́mọlúàbí ni wá. Ìran Yorùbá kan ò ní lanu kó lóun máa pa èèyàn. Ẹnikẹ́ni tó bá sọ níta gbangba bí Usman, Lawan, Ọláyínká, Ọmọlá bó ṣe sọ yìí, lè rọmọ ọkọ Yorùbá kan tó máa sọ bẹ́ẹ̀. Ó lanu gbàgà tó fẹ́ gbèjà ọ̀gá ẹ̀, òun kóra ẹ sí wàhálà. Ṣọmọ pé nǹkan tó sọ yìí ó lè gbé ẹjọ́ gbá ẹ̀wọ̀n. Nígbà tí mo dẹ̀ wo gbogbo formation ẹ, mo rí pé o ò níṣẹ́ kan tangible lọ́wọ́. Bí kò bá wọn ṣe bí sọ pé kí o bá wọn ṣe jámájàmá ló ń ṣe. Mo wo gbogbo àwọn tó ń bá ṣe, gbogbo àwọn tó ń bá ṣe tí a rí ẹ pẹ̀lú wọn nínú fídíò, kò séèyàn gidi kan nu wọn. Wọ́n máa ń sọ pé environment matter. Definitely environment tó wà ó affect brain yẹn. Màá dé ẹ̀rọ ẹ̀ kó lọ ronúpìwàdà. Ọdún mi tí lè sọ ọ̀kan tó máa ṣẹlẹ̀ lórí fídíò tó ṣe, because pẹ̀lú bá ṣe ń wo probability wà kí legal action take place. Àwa mọ̀ pé ó kéré, ọ̀gá yín tó ń rán ẹni ṣẹ́gun kéré láti pàṣẹ Sunday Igboho. Ká má wá sọ pé ìwọ tí wọ́n rán níṣẹ́ dó tòrútòrú. Ká má wá sọ pé ìwọ tó rán níṣẹ́ omi, tí wọ́n rán níṣẹ́ ọmọ ogun tó mọ́kọ̀ tó lọ tó ti torí omi gbóná báyìí. You will perceive the law. Ẹ̀yin ọmọ àtọ̀hún ìwà ọ́ ti sọ wọ́n nílé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà. Ẹgbẹ́ Yorùbá Nation àwa ò kì í ṣe ẹgbẹ́ tó ń pààyàn. Tó bá jẹ́bi tí ẹ ti dúró dè wá nìyẹn, àwa ò ṣe tán láti bá yín jà. Torí àwa sì ń wò pé bóyá Ọlọ́run lè fọwọ́ tọ́ yín lọ́kàn. Èló ló gbé fún yín tẹ́fẹ́ torí ẹ̀ máa pa àwa ọmọ Yorùbá, tẹ́fẹ́ torí ẹ̀ pa kíkanjú wa, tẹ́fẹ́ torí ẹ̀ pa aláàánú kan ṣoṣo tí Ọlọ́run gbé dìde nílẹ̀ Yorùbá. Èló ni wọ́n fẹ́ gbé fún yín, èló ni wọ́n bá fún yín. If at all tó bá jẹ́ pé wọ́n gbówó fún ẹ Usman, Ọláwálé, Lawan, Usman, Ọláyínká, Ọmọlá, èló ni wọ́n gbé fún ẹ. Èló ló gbé fún ẹ torí pé o ti kó bára ẹ. Tó bá dàbí wọn kẹ́yìn tẹ wà lé kẹ máa wò pé kí tẹ̀ ní máa bí sọ̀rọ̀ nípa ẹ̀. Ó lè wo fídíò yìí. Nǹkan kan wà, ṣé èèyàn wa náà ti rí fídíò yẹn? Ẹ ti rí bó ṣe fẹnu ara ẹ̀ fi bà yí ara ẹ̀ jẹ́. Bó dẹ̀ ṣe wà yẹn, ó lè má ní paracetamol, ó lè má ní píìnì lásán, but nínú pé kéèyàn má lè kóra ẹ̀ níjàánu, ó ti fẹnu bà tara ẹ̀ jẹ́. Àwa èmi dẹ̀ àṣọ gbogbo èèyàn bí ọmọ ayé, a ò ní fojú kékeré wo fídíò yẹn torí wípé ìfura lògùn àgbà. Irú agbára tí bọ̀bọ̀ yìí ní tó ní o fẹ́ fi pa Sunday Igboho yìí, ó ṣe lọ fi agbára yẹn kó lọ fi fèsì àwọn Fúlàní lógbó. Àbí ṣáwọn Fúlàní ó jìyàn gbé ní àdúgbò tiẹ̀? Torí as a matter of fact ní gbogbo ilẹ̀ Yorùbá lè ní kò síbi táwọn Fúlàní ò ti operate. Kò sí agbára tó ní tí o lè fi secure àdúgbò ẹ, agbára tó ní tí o lè fi dáàbò bo àwọn èèyàn ẹ, agbára tó ní tí o wúlò fún ọ fún ara ẹ. Ẹ wo fídíò ẹni tó ń sọ̀rọ̀ yẹn, kẹ́ máa rí pé kò sí ọwọ́ tọ́jú lára ẹ̀ rárá. Kò jọ ẹni tó wà òkè. Ó mọ̀ pé ìjà tí ṣe Sunday Igboho ń jà, ìjà ẹ wà bẹ́ẹ̀. Ìwọ náà just take a look at yourself. Ìjà tí bàbá wa ṣe Sunday Igboho ń jà, ìjà ìwọ dìdìrì yìí wà bẹ́ẹ̀. Ṣé bó ṣe yẹ kí o ṣe rí nìyẹn?
ṣé bó ṣe jẹ bó ṣe rí nìyẹn? wo environment tó ti ń sọ̀rọ̀, look at it, wo environment tó ti ń sọ̀rọ̀. That is to tell you that pé oko ẹrú ló wà. Òtítọ́ ọ̀rọ̀ táwọn ọ̀gá yóò lè sọ fún yín òun làwa ń sọ fún yín. Ìjà tí ọ̀gá yóò lè jà ni bàbá ti wá ń jà. N tó jẹ́ káwọn ọ̀gá yín wọ́n tí ìbẹ̀rù tí ó lè jẹ́ kọ́ wọn òun ni bàbá wa sí Sunday Igboho wá ń rán nísìn tí ẹ tún fi kú wá wọn káàkiri. Kí ni sí Sunday Igboho gbà lọ́wọ́ yín gbogbo yìí mi? Torí gbogbo àwọn ọ̀rọ̀ tí mo rí tí àwọn èèyàn yín sọ, mi ì tí ìrọ̀rọ̀ ẹni tí ó yẹ pé kọ̀ọ̀kan nù yín. Mi ì tí ìrẹni tó sọ̀rọ̀ tí ó ṣe dìmú tàbí tó ṣe gbéyẹ̀wò. Ẹ kàn ń ṣe fídíò, ẹ ń dúnkokò, ẹ ń fẹnu ara yín bà tira yín jẹ́. Ẹ ò mọ̀ pé gbogbo àwọn fídíò tẹ̀ ń ṣe, ẹ mọ̀ pé documentary ni, ẹ mọ̀ pàǹbá yín documentary ẹ̀. Àwọn ọmọ tẹ máa bí wọ́n máa wo fídíò yìí, àwọn ọmọ yín wọ́n máa wo fídíò yìí. Tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n bá jẹ yín o, torí pé àwa Yorùbá náà la máa ń sọ wípé ọ̀dàlẹ̀ balẹ̀ kù, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Ìwà ọ̀dàlẹ̀ ni kéèyàn wó ṣùṣù kó lóun fẹ́ pa ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀. Ìwà ọ̀dàlẹ̀ ni ẹni tí ó gbàyàwó ẹ, ẹni tí ó pa ẹ lọ́mọ, ẹni tí ó rojọ́ ẹ kiri, ẹni tí ó kódà kéèyàn rojọ́ èèyàn gan kò tí tó pé kọ́ ní kọ́ lọ pa. Ṣé Sunday Igboho wá rojọ́ ẹ, wọn ò gbàyàwó ẹ, wọn ò pa ẹ lọ́mọ, wọn ò jà ẹ lólè, wọn ò ní pọ́ìntì kankan ò nítorí pé ó ń sọ̀rọ̀ sọ̀gá ẹ̀. So the next thing ni pé kó pa wọ́n. Ó ti wá fi hàn báyìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́ Gani Adams gan jàǹdùkú ni. Torí tí yóò bá ṣe jàǹdùkú kò ní lánú. Ó mọ̀ pé kan tó sọ yìí gbogbo ayé ló máa rí. Tẹ́ bá dẹ̀ wo nínú fídíò tó ṣe yẹn, ó ń jẹ́ àti pé ṣe Sunday Igboho ní illiterate tàbí ingrate, ó ní ingrace. It shows that pé o ní àròjinlẹ̀. Ó show pé ẹgbẹ́ tó ń ṣe yẹn gan wọ́n orientate yín, kọ́ yín bó ṣe ń sọ̀rọ̀ níta. Nígbà tó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gan kò ń ṣe ọ̀nà yín. Ẹ̀ẹ́dẹ̀gbàfẹ́ni tọ́lọ́run fi síwájú. Bàbá wa ṣe Sunday Igboho lọ́lọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. No champion for life, current champion ló wà. Àbí àwa mọ̀ pé ẹ̀rù ló ń gba ọ̀gá yín, ẹ̀rí ọkàn ló dẹ̀ ń jẹ́ Gani Adams. Ẹ̀rí ọkàn ni ohun tó ṣe fún Fáṣeun, ohun tó ṣe fún bàbá wa Fáṣeun, òun ló mọ̀ pé ẹ̀san máa ké tẹ́lẹ̀ ni. Ẹ̀san máa ké. Abẹ́ni lórí kò kí ń jẹ́ kó múdà kọjá wájú òun. So o believe pé bóyá ṣe Sunday Igboho fẹ́ outsmart yẹ. No. Kí ló fà á táwa ọmọ Yorùbá fi gba ti ṣe Sunday Igboho? Àwa ọmọ Yorùbá gba ti ṣe Sunday Igboho torí pé wọ́n jẹ́ onínú funfun, wọ́n jẹ́ aláyà funfun, wọ́n jẹ́ ẹni tó jẹ́ wípé ọ jẹ́ ẹni tó jẹ́ wípé wọn ò ní sí níbi tí yà àti màmá jẹ́ ọmọ Yorùbá. Wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìran wọn, wọ́n dẹ̀ jẹ́ ẹni tí ó fẹ́ hùwà ọmọ àlè. Mọ̀ye tí wọ́n ti fi ń lọ sí Sunday Igboho ni. Kí lẹ fi ń ṣeré? Kí ni Buhari ò fi lọ̀ wọ́n tán? Buhari promise wọn ní heaven and earth. But ẹni tó bá jọ ọmọ kọ á máa hùwà ọmọ kọ, ẹni tó bá sì jọ ọmọ àlè kò ní ṣe kó máa hùwà ọmọ àlè. Kí ni wọ́n fi lọ sí Sunday Igboho tán? Àti pé ìjà tí ṣe Sunday Igboho ń jà yìí, ṣé ìjà ara wọn ló ń jà ní? Gbogbo ọmọ tí ṣe Sunday Igboho bí láyé wọn ìlú òyìnbó ló wà. Gbogbo ìyàwó ṣe Sunday Igboho kì ìlú òyìnbó ló wà. Tá bá sọ̀rọ̀ owó, Gani Adams ò lówó tó Igboho.
tá bá ń sọ pé kéèyàn mọ̀yàn ò mọ̀yàn tó ṣe Sunday Igboho, tá bá ń sọ pé òkìkí ò lókìkí tó wọn, tá bá ń sọ pé ìwà ọmọlúàbí ò ní ìwà ọmọlúàbí tó wọn, àìní ìwà ọmọlúàbí ẹ náà ni ò lè jẹ́ kó orientate irú àwọn nuisance tó ń jáde. Kéèyàn máa sọ pé òun máa pààyàn ẹ̀sùn ńlá ni. Ìwọ tó jọ̀gá wọn ó fi ẹ̀sùn apààyàn kan bàbá wa, ẹni tó wá jọmọ lábẹ́ ó jáde ó ní òun máa pa bàbá tiwa. Ṣe bẹ́ẹ̀ irú òun gbòhùn òwúyàwó ló máa gbọ̀n wà àpòwúyàgbọ̀n ló máa rùn. Look at it. Ó jọ gàté kò jọ gàté, ó fẹ́ fẹsẹ̀ kan múlẹ̀. Gbogbo ìjà tí ṣe Sunday Igboho ń jà láyé ìjà ẹ̀tọ́ ni, ìjà pé ẹ má fi àjà àwọn èèyàn yìí, ẹ má fi àjà àwọn ọ̀wọ́n mímọ́, ẹ má fi àjà ìjà tí ṣe Sunday Igboho jà, ìjà tó ṣe sọ níta ni, ìjà tó jẹ́ wípé ẹni tó bá ń jà tọ́lọ́hun bá tì lẹ́yìn á ti ṣubú. Ẹ wo July 1st, ẹ wo gbà tó lọ Kìṣí, ẹ wò gbà tó lọ sí gọ́ngọ̀ tó bá dàbí ẹ̀gbọ́n tí ṣe Sunday Igboho sọ ń bí. tẹ́tù mọ́ sọ ọbẹ̀ tàkájọ dìde àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi ṣèkọ́ dídì fúnra wa àdéhìí àti dóde ẹnì kankan àdéhìí àti dóde ìjọba. Kí ni mo sọ fún yín? A gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa àdéhìí àti dóde ìjọba àdéhìí àti dóde ẹnì kankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ lórí ilẹ̀ wa gbogbo ojú tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe. Ok na ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò àlè lọ. Wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sójà wa bẹ̀ àwọn sójà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sójà olóòfin wọn á kó wọn sínú sójà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní oko lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdàkọ àwa sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ èyí tó sọ pé ó kìkì lọ́kàn. Ìyá mi ni wọ́n lérò bá mo ti wá dé bàlá mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ lọ olóṣèlú bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n sáré fà á lápẹ́ ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti wọ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n tún lélẹ̀ láti òní ìlọ láti wákàtí ìlọ tó bá ti fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ kọ́ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ sì ń sọ Yorùbá wọ́n fi Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá wọ́n fi kọ́ ọ̀rọ̀ sọmọ́ o orí Yorùbá ti fẹ́ burú táyé ò bá ti fẹ́ bàjẹ́ nígbà táwọn tó wẹ̀ wá ń gbà yẹn tó wá kẹ́ ẹ mọ́lé ó ṣe dúró nulé tó bá wọn kó láyà oní wọn kọ̀ǹtró ìbọn tí wọ́n bá ní kọ̀ǹtró ìbọn lóòótọ́ ó ṣe dúró dè wọ́n alágbára kan kìí sá jagunjagun mélòó ló ti rí tó gbé ìbọn lọ sínú igbó níbi tó ti lọ jagun àbí tó ti lọ pa ẹ̀fọ́ ọ̀lẹ
àfẹnujáwáyà. You are ignorant. Ọlọ́run gbọ́. Gbogbo àwọn tó ń bẹ́ sọ̀rọ̀ látọjọ́ yìí wọ́n ti sọ tó tọrọ fún ẹ. Àwọn ọ̀gá mi tó sì ń bẹ́ sọ̀rọ̀ wọ́n sì tún ìtọ̀nà wọ́n sì tún fún ẹ. Wọ́n ṣerú ẹ̀ mọ́ o. Bàbá ṣerú ẹ̀ OPC pọ̀ gan o. Ọlọ́run gbọ́. Kò síbi tó OPC ò sí lágbàáyé yìí. Nàìjíríà kọ̀ọ̀sán kò síbi tó OPC ò sí. Àkórí ẹ̀ burú. Àwa adájọ́ ọmọ inú ààrẹ ṣe orí àwa ń sìn bí onídọ̀tí ni àbí olóòórùn. Sórí ẹ̀ yìí ni jáde àbí olóòórùn bíi tiẹ̀ ni. Àkórí ẹ̀ burú. Àwọn ọmọ ẹdẹ àwọn ọmọ kéékèèké lásán náà ṣàkárà ẹ̀ ní ilé àgàtè lágàtè wọ́n ṣàkárà ẹ̀ lásán. O tó ẹrú ẹni tó ń wọnú ìlú ẹdẹ mọ́. Ìwọ olú jẹ́ wọ́n sọ̀rọ̀ sáré náà kankan fún. Àjẹrò ní dá àwọn ọmọ àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n ní jèrè ká dá fún gbogbo wọn. Wọ́n mú wọ síkún bí ìgbà tí wọ́n bá mú àdẹ sọ́sọ́ ní sùkú. Kò ní jẹ gbogbo àwọn ọmọ ọlọ́mọ rẹ̀ òfò máa ṣe ẹni kò ní yí ọ. Ó bá bí kẹ́ẹ̀fù ọ̀gbẹ́ni Ọlọ́run gbọ́ àwọn amú ẹ máa ṣe fún ẹ gidi. Ọlọ́run àwọn máa ṣe fún ẹ àní àìjẹ sọ fún ẹ a máa ṣe fún ẹ a máa ṣe fún ẹ gidi wàá gbà lódìdí. Kò sẹ́yìn kan tó máa fi alẹ́ rẹ̀ o lẹ́yìn ikú sàárè ni ẹ̀yìn òkú náà ń jàkàrà nìkan jàkàrà sí jókòó ẹ dá fún yàrá yà ẹ̀ olóbùkún lélẹ̀. Orúkọ tèmi ni Usman Lawan Ọmọọlá gbogbo èèyàn mọ̀ sí Ọmọọlá. Wọ́n ṣe fídíò yìí torí ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ pẹ̀lẹ́ ní Igboho. Ìwọ kọ́ nílùú ìlú ló ń jẹ́ Igboho. Wọ́n fi tiẹ̀ fi kó bá àwọn ará ìlú àbí àwọn ọba ìlú àbí àwọn ọ̀tọ̀kùn inú ìlú. Wọ́n fi tiẹ̀ fi kó bá wọn torí olórí burúkú gbà ní ẹ́ kírú tí ọmọ sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí pé kán ní DPO òun sọ̀rọ̀ sí IG ọlọ́pàá ó sì tán tó fẹ́ sùn sẹ́wọ̀n ni ayé rẹ̀ máa bàjẹ́ ni. Ó ṣe mọ̀nàmọ́ná ńgbà kan lẹ́dẹ̀ táwọn ọmọ ẹdẹ àwọn youth àwọn tó jábọ̀ òtítí wa wọ́n halẹ̀ mọ́ ẹ lásán wọn ṣàkárà ẹ̀ òtò ẹrú tí ń wẹdẹ mọ́ wọ́n wá ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Gbogbo àwọn ọ̀gá mi tó ń sọ̀rọ̀ látijọ́ ìdẹ́tẹ̀lẹ̀ OPC ò kì í sẹ́ńtéyàn rí fín Ààrẹ Ọ̀nà Kakanfò kì í sẹ́ńtéyàn rí fín kì í sẹ́ńtéyàn bú yìí bá ṣe borí tiẹ̀ burú orí ọmọ àlẹ́ ọmọ Yorùbá ìwọ ń bu odidi ààrẹ ò ń sọ̀rọ̀ sàkùsàkù iṣẹ́ kí ni wọ́n ṣe tó fi kó jọ ìṣesí agbẹ́ nípa kọ́ ló ń ṣe. Bẹ́ẹ̀ ni Tinubu yìí báyìí tiẹ̀ tó ń sọ pé kìnnì kan pè ẹ́ wọ́n fẹ́ gbowó fún wọ ta ni wọ́ ta ni ẹ wà yìí tí wọ́n fi wọ́n sọ wípé àwọn lọ sọ́dọ̀ wọn gbowó fún ẹ wọ́ gbáwó onímọ̀ọ́sẹ̀ mọ́ ṣíkún ìgbà tí ẹ̀ bá mú adìẹ sínú kókó adìẹ wọ́n sì mú ẹ síkún ní Kútọ́nù. Àwọn tó gbà ẹlẹ́ ńgbà yẹn tó dúró tó ń dìjàdùn fún ẹgbẹ́ tó ń pariwo àwọn bàbá ńlá kó bàbá ńlá yàrá já ẹ̀ tí ló bí wọn ni. OPC pọ̀ gan o OPC pọ̀ wọ́n pọ̀ gan apọ̀ gan Ọlọ́run gbọ́ sórí èmi sì ọmọ lèmi tún jẹ́ ní OPC yàrá kó yàrá já bàbá ńlá bàbá ẹ̀ o lè rú ìwé mi sì lójú ọ̀nà wọn àti tí máa dọ̀ kúrọ̀sì ẹ tí mo dẹ̀ dúró wọn bí yẹlá kó yẹlá yẹ ẹdá kó sọ pé ó fẹ́ sọ̀rọ̀ àwọn fẹ́ gbóhùn Ọlọ́run gbọ́ wọn á gbàgbé ẹ àwọn tó bá ẹ sọ̀rọ̀ wọ́n sì nífẹ̀ẹ́ sí ni wọ́n sì ń gbẹ nímọ̀ràn ní wa táwọn bloggers wa táwọn ọmọlú ẹgbẹ́ ẹ wa táwọn ewúrẹ́ ajá mọ́ńkì ọ̀bọ tẹjọ́ ń pariwo ayéjọ́ máa bàjẹ́ ni ẹ̀sùn ilé èmi fún ọ. lẹ́yìn náà tí gbọ́ngàn tí wọ́n sọ wọ́n ní àwọn bàbá wa ò lè lọ sóko àwọn bàbá wa
ìyá wa wọn ò lè lọ sọ́jà àwa ọmọ gọ́ńkọ́ ọkàn wa ò balẹ̀ nílùú mọ́ ìwọ Gani Adamu ìbòdè wà nílùú wọ́n pa ọba méjì lẹ́kìtì wọ́n pa ọba kan ní Kwara lẹ́kìtì táwọn Gani Adamu ò máa mìíràn mọyì àwọn ọmọ kéékèèké tí wọ́n ti pa nílẹ̀ Yorùbá tí Gani ò tiẹ̀ sọ píp mọyì àwọn èèyàn tí wọ́n ti fẹ̀mí wọn ṣòfò lẹ̀ Yorùbá tí Gani ò ṣe píp mọyì àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé Gani Adamu ó ṣe bẹ nípò òun mọ̀ pé kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ ẹja díẹ̀ ká ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà bí mo ṣe ń sọ lọ Gani Adamu afẹ́jẹ́ kò mọ̀ wípé bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan lòtítọ́ máa bà òótọ́ ló dé báyìí àwa dẹ̀ máa rò ẹ́ kó wùwà ọmọlúàbí torí àtiwọ́ àtàwọn Fúlàní tí ẹjọ́ ń gbógun tilẹ̀ Yorùbá oko ẹ̀tẹ́lẹ̀ ń wo lọ yìí tí Ọlọ́run bá fẹ́ bà tèèyàn jẹ́ gbogbo àwọn tí ó lè jẹ́ bá kọ̀ọ̀kú ẹ̀ á kẹ̀yìn ẹ̀ sí wọn tọ́lọ́run bá fẹ́ múyàn gbogbo àwọn tí wọ́n lè ṣàánú ẹ̀ á kẹ̀yìn ẹ̀ sí wọn tọ́lọ́run bá fẹ́ finish èèyàn pátápátá á jẹ́ kéèyàn bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ ara àṣìṣe ni wípé kéèyàn parọ́ irọ́ tí o ò lẹ́rìí kó máa pa mọ́ ẹni tó jẹ́ kó lè padà ṣe é láàánú wo irọ́ ńlá bàtàbàtà tó ń jọ tó pamọ́ ṣe Sunday Igboho tó bá wò dáadáa wàá rí pé mi ì tí bá wọn play audio yẹn ó dẹ̀ nídìí tí mi ṣe play audio yẹn torí pé àwa mọ géèmù tó ń lọ mi ò play audio yẹn nítorí pé mi lè máa waste time nítorí ọ̀rọ̀ ẹ eléyìí tí mò ń ṣe ìtòwó necessary ni mo ti sọ wípé mi nítorí tiẹ̀ jáde but tí àwọn important issue bá ti wà màá máa jáde láti wá àdírẹ́sì èmi tí mo sọ nísìnyí pé ìkan náà àwọn ọmọ ẹ̀yìn ẹ ó lóun máa pàṣẹ Sunday Igboho ó rí pé kí n tó wá sọ síta mo mú evidence jáde gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ láti jọ yìí ó ní evidence ẹ̀yọ̀ kan ṣoṣo gbogbo ọ̀rọ̀ tí wà táwọn ọmọ ẹjọ́ ń ẹ̀dùn gbogbo ẹ̀kọ́ ọ̀bàlújẹ́ tí ẹjọ́ ń pò fúnra yín mu kò sí evidence kankan tó back it up kàkà kí evidence wà you continue to look stupid tó bá jẹ́ pé mi ni Gani ni Ọlọ́run tiẹ̀ ní jẹ́ Gani torí ìgbé ayé Gani kò ń ṣe ìgbé ayé tó dáa mo tàka ẹ̀ agbára Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé lóko lájò lẹ́yìn odi kò sẹ́ni tí ìgbésí ayé àríbí ìgbésí ayé Gani Adamu lágbára Ọlọ́run àmì ohun ẹ̀yin náà tí ẹ bá nífẹ̀ẹ́ sàdúrà yẹn ẹ kọ àmì àṣẹ sí comment section ẹ wò ìgbésí ayé tí Gani ń gbé bí Gani ṣe wà yẹn iná kan ń jó lábẹ́ aṣọ báyìí ṣùgbọ́n àwa Yorùbá a kì í ja ìjà dídú ló fà á tèmi ṣe dákẹ́ lórí ẹ̀ tí mo bá gbé iná tó ń jó Gani tí bá gbé síta fún yín òkèlómi àmà sunkún ìwọ tí wo nọ́bà yìí jó ẹ lábẹ́ aṣọ tó lè gbẹ́nì kankan sọ
instead of you kó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa, kó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi, kọ́lọ́run lè pa ẹ́ lẹ́rìn. Èrè kí ló jẹ́ fún yàn kó fi gba ayé kó ọ̀rọ̀ jọ, at the end of the day kí gbogbo ọ̀rọ̀ yẹn kó padà ṣòfò. Gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń kó jọ yìí àwọn òbí wa pẹ̀lú ẹ̀, ó jẹ́ kí Gani lè kọ̀gbọ́n lára Chief Sunday Igboho. Chief Sunday Igboho ní àwọn ò mọ̀ páwọn ní dìbì táwọn dé, gbogbo ọ̀rọ̀ táwọn kó jọ ìwọ̀n bí àwọn pẹ̀lú ẹ̀, inú ayé láwọn ti bá, inú ayé láwọn máa fi sí. Nǹkan tó ń pè ní ọmọlúàbí nìyẹn. Kéèyàn má torí nǹkan tó máa jẹ kó má ba ọjọ́ iwájú ẹ̀ jẹ́. Àwa tá wà ní sáìdì Yorùbá nation tá à ń sọ̀rọ̀, we are talking with facts and figures. We are talking with facts. Kò sí kankan tí àwa sọ tí a ò lè fìdí ẹ̀rí ẹ̀ múlẹ̀. Bóyá ta ti sọ sẹ́yìn ni, bóyá tá à ń sọ lọ́wọ́ yìí ni, ẹ̀rí máa wà torí pọ́mọlúàbí ni wá. Àìmọye nǹkan táwa gan ti sọ nípa ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ẹ̀rí ẹ̀ wà. O lè lọ kóòtù, a máa gbé ẹ̀rí ẹ̀ síta. Àìtódòótọ́sí ni kọ̀ǹkọ̀ díjú àkèré díjú. Àìtó ọmọ ránṣẹ́ ni lọ ràkàrà wá kájọ jẹ́. Béèyàn bá sì tó bá gbọ́ ọmọ ṣe èèyàn ń pa lákàrà. Gani lọ sun mẹ́ta tọmọ Yorùbá ń sùn. Gani Adamu lọ sun mẹ́ta tọmọ Yorùbá ń sùn. Lọ pé ọ̀dọ̀ ẹ̀dọ̀ àti ìfúnnú ẹ̀ kó bá wọn sòtítọ́ ọ̀rọ̀. Àwọn tó yí ẹ ká ò nífẹ̀ẹ́, wọ́n fẹ́ gbé ẹ ṣubú ni. Àwọn ọmọ ẹ̀ pòwe kan fún Chief Sunday Igboho. Nínú wọn, wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n ni òwe yẹn ń bá wí. Wọ́n ní wọ́n pàtẹ́wọ́ fẹ́ fún un pé wọ́n fẹ́ pa ẹ̀fọ́ wọn sílẹ̀, fẹ́ fún ni wọ́n pàtẹ́wọ́ fún un. Ìwọ gangan lòwe yẹn ń bá wí. Okay, now wo gbogbo àwọn fídíò táwọn ọmọ ẹ̀ ń ṣe yìí, ó rí pé wọ́n ń kó bá ẹ sí ni. As a matter of fact, wọ́n ti sọ ẹ́ di ọ̀tá gbogbo ìlú. Àpọ́nlé tíntínní tó kù lára ẹ tẹ́lẹ̀ wọ́n tún ti gbọ̀n dànù. Àwa tá ń jáde tá ń sọ̀rọ̀, a bá ẹjà, nǹkan tó jẹ́ kó ṣe tó ò ṣe làwa ń sọ fún ẹ gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá. Mo dẹ̀ fẹ́ kó mọ kíní kan ẹ̀kọ́ lọmọkùnrin. Gẹ́gẹ́ bí ọmọ ẹ ti sọ pé òun fẹ́ pa Chief Sunday Igboho. Tó bá pa anybody nínú wa, ṣé yẹn túmọ̀ sí páwọn mi ò tún ní challenge yẹn? Ó ṣe wá kúkú fẹ̀ kan mójú tó bẹ́ẹ̀ ni. Kábọ̀ sí ń bọ̀ sí, Ọlọ́run ò ní fi kú Igboho lé ẹnì kankan mi yín lọ́wọ́. Ọlọ́run ò dẹ̀ ní fi kú àwa náà lé anybody yín lọ́wọ́. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí gbogbo ètùtù gbogbo ẹgbẹ́ tẹ bá ń ṣe kò ní ní effect lórí àwa. Torí Ọlọ́run ló gbé wa dìde. Nǹkan táwa dẹ̀ ń ṣe, àwa ń ṣe tinútinú. A ò ṣe nítorí nǹkan tí a fẹ́ jẹ, àwa ń ṣe nítorí ọjọ́ iwájú wa àti àwọn ọmọ tá ti bí àtàwọn ọmọ tá tún sì máa bí àtàwọn ọmọ tó wá máa bí. Mo ń ṣe fídíò ilé ní 20 March 2024. Gani lọ sun mẹ́ta tọmọ Yorùbá ń sùn. Àwọn tó yí ẹ ká fẹ́ gbé ẹ ṣubú. Torí wọ́n ti gbé ẹ kọlu gbogbo ọmọ Yorùbá. Chief Sunday Igboho ṣe ojúṣe ẹ̀ ní gbogbo àwọn ọmọ Yorùbá ṣe ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ṣe bẹ́yìn la kọ́kọ́ wá bá. Ẹ̀yin la kọ́kọ́ wá bá. Ìgbàtà wá bá yín kílẹ̀ sọ, ó ṣàní ìkọ̀tẹ̀ sọ. Yes, we came to you. Ìgbà tàdẹ̀ kú lọ́dọ̀ yín tí a lọ bá Chief Sunday Igboho, ọwọ́ kan lọ́tẹ́wọ́ bá wà. Kódà ìgbàtà fẹ́ kúrò bẹ́ẹ̀, wọ́n tún fún wa lówó mọ́tò, wọ́n tún dáná àtúnjẹ wọn ṣe gbogbo ẹ̀ ní ọ̀dọ̀ wọn láì béèrè kọ́bọ̀. Ọ̀pọ̀ láàpè díẹ̀ la máa fi fún. Àwa dẹ̀ mọ̀ pé ọgbọ́n tí Gani ń dá ni wípé nǹkan tó ṣẹlẹ̀ ní Sudan, South Sudan and Sudan,
tí wọ́n gba òmìnira tí àwọn kan ní àwọn ìjọba kan táwọn kan kò ní sí, mo fẹ́ jẹ́ kí Gani mọ̀ wípé kò ní síwẹ̀ ní Yorùbá nation. Tá a bá gba Yorùbá nation lẹ́yìn ìjọba kan ṣoṣo ló máa wà. Tó bá rò pé wà táwọn kámpọ̀sì ẹ̀kan báyìí kan náà lè fẹ́ dúró gẹ́gẹ́ bí rẹ́bù, you got it wrong. Àwa ò sọ pé àgbà yín ṣe, ẹ̀yin lẹ́ sọ pé lè ní wá, lẹ́ sọ pé scam ní wá, lẹ́ sọ pé kò sí kan tó ń jẹ́ Yorùbá nation. Ibi tí mo ti mọ̀ pé àwọn ọmọ tó ń tẹ̀lé Gani wọn lọ́pọlọ nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn not all of them tó lọ́pọlọ wà nù wọn. Ọmọ kékeré kan jáde tó máa ń wọ gíláàsì báyìí, ó lè làwọn Yorùbá nation, kò sí kan tó ń jẹ́ Yorùbá nation, scammer ni wọ́n, kíní kan ni wọ́n, olè ni wá, igbá ni wá, àwo ni wá, láì gba ìpínlẹ̀ rí lọ́wọ́ ìyálà ìyá àbí bàbá tó bí ẹ lọ́mọ. Tó bá fẹ́ gbé ọ̀gá ẹ̀ ga, wàá gbé ọ̀gá ẹ̀ ga with tangible words and evidence. Àwa táwa ń gbé ṣe Sunday Igboho ga lè ní àìmọye evidence tí a lè mú jáde. A tẹ̀lé máa mú jáde gan torí ta bá mú jáde fún ẹwà ní alọ́run jọ ni, lọ sórí Google, lọ sí everywhere, lọ wọ àwọn iṣẹ́ ribiribi tí ṣe Sunday Igboho ti ṣe. Àwa ń fàsìkò irọ́ Gani, a ò bá ẹjà, àwa sí lóòótọ́ lọ́nà ọmọ tápà ní ẹ́, bọ̀ àwa believe pé bóyá wọ́n you know, àwa sì fojú gbogbo ẹ̀ pé olùkún pé àwa sì ń lo benefit of doubt pé bóyá owó ojúṣe tó ò ṣe ló yẹ kó sọ bẹ́ẹ̀. Àwa ń rọ̀ ẹ́ go and change, lọ ronú pìwàdà. Ṣe gbogbo nǹkan tí pásítọ̀ kan sọ ní LDC ẹ̀, ó ní Gani kó gbogbo ọmọ Yorùbá lọ sọ́jà, ó fo gbogbo ọmọ Yorùbá ṣe òwò. Pásítọ̀ kan sọ náà, àwa kọ́ la sọ, pásítọ̀ kan ló sọ. Tí n bá rí fídíò yẹn màá play ẹ̀ nísìnyí, tí mi bá dẹ̀ rí, ká jẹ́ pé nínú next video mi ni màá ti sọ. Tí a bá tún ní issue tó tán mọ́ ẹ, kí lẹ fẹ́ gain nínú tí ẹ bá gbẹ̀mí sí Sunday Igboho? Kí làwọn ọmọ ẹ̀yìn fẹ́ gain? Ẹ ṣàfẹ́ paná Yorùbá nation bẹ́ẹ̀ ṣe ìyẹn tẹ́ wọ́n dúpẹ́ Onítìrí wá, ṣùgbọ́n Ọlọ́run tí ò ń ṣọba àbòsí ó gbé dúpẹ́ Onítìrí ṣubú. Ìwọ náà tó ń bọ̀ ìwọ náà tó náà tún gbógun ti ẹ̀ dìde, Ọlọ́run á tún gbé ìwọ náà ṣubú. Ìtí gbogbo ayé òfin ní Gani, àwọn ọmọ ẹ̀yìn ẹ fẹ́ gbé ẹ ṣubú. Ìtàn là ń kọ́lẹ̀ ẹ̀gbọ́n tí ṣe Sunday Igboho sọ́gbà kan lọ sí gọ̀ǹgàn òun rẹ̀. Àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní, gbogbo ibi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa. A nígbà tí dóde ẹnì kankan, a dẹ̀ nígbà tí dóde ìjọba. Kí ni mo sọ fún yín? A gbọ́dọ̀ dóde ìjọba, bàbá nìkan sí, bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa. A nígbà tí dóde ìjọba, a dẹ̀ nígbà tí dóde ẹnì kankan, ká fọwọ́sowọ́pọ̀, ká sọ lórí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa, ká lè because àwọn bàbá ní